Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 2026. Ẹniọlá Sálíù lorúkọ mi. Àwọn ṣàǹkóṣàǹkó lágbọn òṣèlú orílẹ̀-èdè yìí ti tú síta lọ́pọ̀ yanturu láti léwájú ìwọ́de ní ìlú Àbújá láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí. Peter Obi ní àwọn ò ní gbà kí ètò òṣèlú àwarawa rẹ̀yìn. Àtíkù náà ní àwọn kò ní gba ohunkóhun tó lè dúnkokò mọ́ ètò òṣèlú àwarawa. Àjọ elétò ìdìbò INEC ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn agbóhùnsáfẹ́fẹ́ láti ṣọ́ra fún àṣìgbé ìròyìn ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ọ̀rọ̀ ti ń lọ lóríṣiríṣi lórí ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe tó wáyé láàrin ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú PDP. Igun Nyesom Wike ní àwọn kò ṣe ìpàdé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ìròyìn ẹlẹ́jẹ̀ ní ìròyìn tó ń jà kiri ìgboro. Ó ní àwọn ń gbáradì lọ́wọ́ fún ètò ìdìbò abẹ́lé táwọn yóò fi yan ọmọ oyè láti ṣojú ẹgbẹ́ òṣèlú náà. Àjọ NNPCL ti gbóṣùbà káre fún ẹ̀ka ètò ààbò tó mójútó epo rọ̀bì orílẹ̀-èdè yìí pẹ̀lú bí ìpèsè epo ṣe gbé pẹ́ẹ́lí sí i. Ilé-iṣẹ́ ààrẹ ti sọ ìdí tí ààrẹ kò fi kópa nínú ètò ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Èkó. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn orílẹ̀-èdè tó ń ta nǹkan ogun fún orílẹ̀-èdè Iran lẹ́dínwó ìdá 50. Laja Adéoyè ti darapọ̀ pẹ̀lú ìwọ́de ohun ìfẹ̀hónúhàn eléyìí tó wáyé l'Àbújá. Ó pè fún kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kojú oro sí ìgbésẹ̀ ẹlẹ́gbẹ́ òṣèlú kan tí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí ń gbé. Ìròyìn eré ìdárayá: Julian Alvarez àti Alexander Sørloth mi àwọn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid nígbà tí wọ́n gbo ewúro sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barca lójú pẹ̀lú àmì ayò 2-1. PSG náà gbo ewúro sí Liverpool lójú. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.